A kí wa pé a kú ìjọsìn lénìí. Olódùmarè yóò jẹ́ ká ṣe pípọ̀ rẹ̀ láyé. Nígbà tí a bẹ̀rẹ̀ ọdún yìí, ọ̀pọ̀lọpọ̀ wa là ń kíra wa pé a kú ọdún tuntun. Bọ́dún tuntun bí ò tuntun ní ti ń dọ́gbọ́n gbó lọ. Nínú oṣù 12 a ti wà nínú àkàsọ̀ kejì. Nígbà tí a fẹ́ bọ́ sínú ọdún tuntun yẹn, orin kan bẹ tí ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn máa ń kọ, tọ́pọ̀lọpọ̀ wa ń kọ pé bí mi ò bá lè dúpẹ́, a ṣe pé mi ò mọ̀re. Bí mi ò bá lè dúpẹ́, a ṣe pé mi ò mọ̀re. Ọ̀pọ̀ ẹgbẹ́ mi ti kú, ọ̀pọ̀ ẹgbẹ́ mi ti lọ, ọ̀pọ̀ ló wà lẹ́wọ̀n, ọ̀pọ̀ ló ń ṣe fáìn bàrà kiri. Èmi ò bá lè dúpẹ́, a ṣe pé mi ò mọ̀re. Àkọ́kọ́, ẹni tó bá gbọ́ pà ń kọrin yìí, wọ́n ní wọ́n ń kọrin Kristẹni àbí? Jésù ò kọrú orin bẹ́ẹ̀ tó fi kúrò láyé. Àwa lọ́dọ̀ ara wa, torí pé Jésù ò gbọ́ Yorùbá, àwa lọ́dọ̀ ara wa ńlá mú ọ̀nà ìyùn láti fi ṣàpọ́nlé rẹ̀. So orin tiwa ní, àwa la ní. Kódà irú ẹni tó nírú mi sí bẹ́ẹ̀, bọ́yọ́ ọmọ ilé ológun ni, bọ́yọ́ ọmọ ọlọ́balúayé ni, bọ́yọ́ ọmọ ọlọ́sùn ni, bọ́yọ́ ọmọ eléégún ni, ṣùgbọ́n ó lo ọ̀nà tọ́rọ̀ Ọlọ́run láti fi kọ orin yẹn. Ìgbà tí wọ́n wá ń kọ́ táwé bá wọn kọ́ ní wọ́n fi máa ń sọ pé orin Christian ni, kò sí nínú ìwé orin tiwọn. Ibẹ̀ ń kọ́ là ń lọ. Ohun tá a fẹ́ mú jáde gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń bá wa sọ ni pé ìgbà tá a fẹ́ bọ́ sínú ọdún nìí, à ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ wa ti kú. Ẹni tí ó jẹ́ pé òun náà ti bá January yìí lọ tó parí lánàá yìí, ó dùn oṣù ganuganu àbí? Eriwo ya. Oṣù ganu tó parí lánàá yìí tí a wá ń bẹ nínú tuntun oṣù míì tọ́jú oṣù kejì. Ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ni wọ́n ti bá oṣù tuntun yẹn lọ. Léyìí tá à ń sọ pé ó ti di oṣù ti èyí tó parí, a tó bẹ̀rẹ̀ oṣù míì lé nínú. Ṣé rí àwọn tí wọ́n ti dòkú nínú oṣù kìíní, àwọn náà ń kọrú orin tá a kọ yìí o. Ṣùgbọ́n nígbà tí wọ́n ń kọ́, nígbà tá a fẹ́ bọ́ sínú ọdún yẹn, wọ́n ò mọ̀ pé àwọn náà wọ́n padà dòkú lóṣù kìíní eléyìí tí a mẹ́nu léhùn. Oṣù kejìlá tó wà yìí nínú ọdún 2025. Ẹ̀dá wo ló lè fọwọ́ gbáyà pé wọ́n la oṣù yìí já? A máa bẹ́ ni. Eriwo ya. A máa bẹ́ ni ó fi gbọ́. Tó bá wu Ọlọ́run ni ó gbọ́. Tó bá wu ó lè mọ́ gbọ́, kò sí ní ta fẹ́ ṣe. Nígbà tẹ́nìyàn méjì bá jẹ́, tó bá jí, ẹnìkan olè, ẹnìkan olóhun. Olè wá jí. Ẹ wá ń sọ pé Ọlọ́run jórí o pé o. Mo tún fẹ́ jáde léni o. Ọwọ́ gbọ́dọ̀ tẹ ọmọ tiẹ̀ o. Àwọn ènìyàn tí mo fẹ́ lọ rí gbé nǹkan wọn, wọ́n gbọ́dọ̀ rí mi mú. Ẹni tó ní nǹkan náà wá jí láàárọ̀ ọjọ́ kan náà, ìwọ̀n rawọ́ sọ́lọ̀ ní sọ pé Ọlọ́run o, àtòlè ẹ̀mí, àtòlè ara, má jẹ́ kí kankan ìkan lọ́lọ́run ọgbọ̀jọ́ náà. Kò lè gbọ́ tèèyàn méjì. Tẹnìkan ní ọ̀sẹ̀ nínú kó jẹ́ pé ọwọ́ tẹ olè kínú olóhun ó dùn, tàbí nínú kí olè ó jalè kó jẹ́ pé nǹkan ó nu olóhun. À ń jẹ́ kó yé wa pé bá a bá ń súre, tá a bá ń wúre, gbogbo ọ̀nà yóò wù, a bá lo fá ìkú ni, a lo ta rọ́bì ni, a lo ti mọ́dàrí kan ni, a lo ta sẹ́ta ni, à ń gbìyànjú nínú ayé ni. Níwọ̀n bá àgbà tá àbá tí ìkú ní ṣiṣẹ́, lọ́jọ́ tí kú bá ti kú, kò sóògùn rẹ̀ mọ́. Nígbà kan, ẹ̀kọ́ ń bẹ nínú ayé tó pé kìí ṣe gbogbo èèyàn ní kú. Gbogbo ẹ̀kọ́ ní kú. Ṣùgbọ́n a ti kú onílànà bẹ́ẹ̀. Àìmọye àwọn èèyàn ní ẹ̀dọ́ta, ẹni ọ̀dà pátá ó dì í, ẹni ọ̀dọ̀gán dì í,
ẹni ó dọ̀ka dì í, ẹni ó dejò dì í, ẹni ó dòkété dì í, ẹni ó dẹyẹ dì í, ẹni ó di gbogbo nǹkan yẹn ó tún dì í. Nígbà tó lò sẹ̀mí láàrin ènìyàn tán ó tún lò tààrin ẹranko. Kí ló dé tọ́mọ alápà tí wọ́n fi jèrè, tí wọ́n fi jejò? Kí ló dé tọ́mọ olúkòyí tí wọ́n fi jòkété? Kí ló dé tó fi jẹ́ pé gbogbo ìrìn àjò tá à ń sọ yìí bí gbogbo ẹ̀ bó ṣe pẹ́ka nìyẹn? Ṣẹ́wá lóṣù tá a wà mẹ́yìí, oṣù tá a wà yìí tá a mú lónìí, òun lóṣù tó jẹ́ pé àtiwọ́ àtèmi àti gbogbo ẹni tó dàgbà jù nílé ayé tá a wà lákòókò yìí àtẹni tó kéré jù tó jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bí ọmọ yẹn ní òní ni a lè lóru oṣù tá a fẹ́ mú nínú ayé mọ́. Kì í ṣe generation tiwa ní ó tó lò. Ará mi nínú rúmọlẹ̀, àlọ́sù kejì tá a mú yìí ní 2024 yìí ká tó tún rí irú 2025 ká tó tún rí irú oṣù yìí, torí pé wọ́n máa ń rí ní ẹ̀ẹ̀kan láàrin sẹ́ńtúrì kan, kìí ṣe sẹ́ńtúrì, àárín sẹ́ńtúrì márùn lápapọ̀ léyìí tí ṣe 1000 years. Ọgọ́rùn-ún lọ́nà márùn-ún, ọgọ́rùn-ún ẹyọ kan ní sẹ́ńtúrì kan. So téèyàn bá wá lo ọgọ́rùn-ún márùn-ún tá a bá kó papọ̀ ó ti jẹ́ sẹ́ńtúrì márùn-ún. Àwa sẹ́ńtúrì tá a wà yìí ńlájọ́ ń jígbó, ńlájọ́ ń ṣètò ìrìn àjò yìí. Oṣù yìí wọ́n ti rí gbẹ̀yìn ní ìsìn, wọ́n ti rí láti 923 years, tó túmọ̀ sí pé ọgọ́rùn-ún márùn-ún àti márùn-ún àbí mẹ́tàlélógún ọdún iná ti rí gbẹ̀yìn. Kí ni máa bẹ̀rẹ̀ tó fi jó wọn àpẹẹrẹ? Nínú oṣù yìí Sunday mẹ́rin láàrí mbẹ̀, Monday mẹ́rin láàrí mbẹ̀, Tuesday mẹ́rin láàrí mbẹ̀, Wednesday mẹ́rin láàrí mbẹ̀, ọjọ́ Sátidé mẹ́rin la máa rí nínú oṣù yìí. Ṣé bí bóṣù yìí ṣe jẹ́ oṣù tó kéré tó tọ́jẹ́ pé 28 ni, ọgbọ̀njọ́ ni November, April, June and November, àbí January nìkan ló jẹ́, February nìkan ló jẹ́ 28, àwọn yòókù lẹ́kan lọ́gbọ̀njọ́. Mo ti gbàgbé bẹ́ẹ̀ sí máa ń kọrin yẹn. Ọgbọ̀njọ́ ni November, April, June and October. Mi ò rántí o, bá mọ̀ ọjọ́ náà ti pẹ́. Kí la fẹ́ mú jáde ńbẹ̀? Ẹni pé oṣù eléyìí tó jẹ́ oṣù ìyanu ẹ̀ẹ̀kan la lò nílé ayé wa, àánú la rí gbà kóṣù ń bá wa láyé. Tó bá wá bọ́ ọ láyé, tó bá bá mi láyé gẹ́gẹ́ bí èèyàn tí ń bẹ nínú generation ìrìn àjò yẹn, kí ló fi ṣe? Kí ni màá fi ṣe? Ẹ já sírò àwọn ènìyàn tó jẹ́ pé láyé ìgbà tó sùn bá wọn láyé àwọn bẹ láyé ńgbà náà. Bọ́yẹ́lé Jìgbò karùn ní ẹjẹ́ lẹ́yìn rẹ̀, ní ẹjẹ́ lẹ́yìn tiẹ̀. Bọ́yẹ́lé Jìgbò karùn ní ẹjẹ́ lẹ́yìn tiẹ̀ rí. Kódà ó lè jẹ́ Léjìgbò keje. Bàbá tó yí bàbá wa ń bo ní ẹwà, wọ́n è lóyún ẹ̀. À ń sọ láti jẹ́ ká mọ̀ pé nínú ayé ẹ̀kọ́ òpin. Èmi bẹ̀ wá mọ̀rọ̀ wá, ẹ má jẹ́ ká fojú kéré ẹ̀kọ́ láyé. Èsùré àbí? Ní ìjẹ fàbí nǹkan lèṣù sẹ́ǹdì orin kan sí mi. Orin wá fún mi ní ìmísí, wọ́n gbé èsùré. Ayé babaláwo ló fátán láàárọ̀ kùtùkùtù ló fi orin ló fi ṣàdúrà fún mi ni. Mo wá gbé orin sínú ọpọlọ mi. Mo ní kí ní mọ̀ sí dorin. Ẹ̀yà jẹ́ ń gba stúdíò lọ. Ń gbé mi náà sì níṣẹ́, ìrégbè pọ̀. Mo ṣe gba stúdíò lọ́nu. Lábá kọ lórin. Ọwá ń di ń táyé ń kọ láti bí ìjẹrin àbíjàrùn. Kí lórin náà?
má ṣe mí ní babaláwo ó ti ganu. Eriwo ya. Àwa wo la ti gbọ́? Ẹ ti gbọ́? Eriwo ya. Màá ìkọlẹ̀ kan ká tó wá ga ká tó jọ kọ́ papọ̀. Má ṣe mí ní babaláwo ó ti ń ganu kalẹ̀ sí ilé olówó. Ifá mi gbé mi ó tẹ́ mi lọ́rùn, mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ orí mi. Ṣé ká kọ́ papọ̀ lẹ́ẹ̀kan? Ó yẹ jẹ́ akọ. Má ṣe mí ní babaláwo ó ti ń ganu kalẹ̀ sí ilé olówó. Ifá mi gbé mi ó tẹ́ mi lọ́rùn, mo ṣe ń dúpẹ́ lọ́wọ́ mi. Ẹ jẹ́ pàtẹ́wọ́ fúnra wa. Kò síbi tí àyè tí kọ́gbọ́n eriwo yà. Ọ̀rúnmìlà lọ́dà tí kékeré kọ́gbọ́n ìfọ́mọwúyódì àti àgbàlagbà kọ́ èdè. Kò síbi tí àyè tí kọ́gbọ́n. Ọmọdé tó bá ṣe ń tó kù díẹ̀ káàtó tá a bá nà tí wọ́n bá ní kí ló ṣe ni ẹ fọmọlé ọmọ tí ọ̀gbọ́n kankan mọ̀ ń kọ́ lọ́gbọ́n ni. Àgbàlagbà tó jẹ́ pò ní ọ̀gbọ́n kí láàkọ. Eriwo yà. Ọmọdé ṣe ń tí ọ̀dá afúnlẹ́gba aláǹkọ́lọ́gbọ́n. Àgbàlagbà wá ṣe ń tí kódà tó ń tọ́mọdé yẹn ṣe. Kí láàpè yìí? Ságọ̀ ni. Ṣé a lè sọ fún àgbàlagbà pọ̀gọ̀? Nǹkan yìí ń ságọ̀ nìyẹn. Kí láàpè? A ní? Àìgọ́ kà mọ̀. Èèyàn sọ fún àgbàlagbà pọ̀gọ̀ pé bàbá ẹ̀ mọ̀ gọ́ tàbí ìyá ẹ̀ mọ̀ gọ́. Èèyàn sọ fún bàbá pé ọgọ̀. Èèyàn sọ fún ìyá pọ́gọ̀. Ìyá wa kí lèèyàn sọ? Ṣíṣe tó dùn yàn. Alẹ́ fẹ́ kọ́ ẹnìyẹn lọ́gbọ́n. Káwálẹ̀ bá kọ́ lọ́gbọ́n pé bàbá àyè ṣe bẹ́ẹ̀ yẹn. Ìtẹ́ ẹ ṣe fún ẹni yẹn kí lẹ ṣe fún? Ẹ ṣe rí ọmọdé tó kọ́ àgbàlagbà ní ẹ̀kọ́. Àgbàlagbà wá fẹ́ sọ pé tí ẹ bá sọ pé lọ́pẹ́ Fanimọ́roko tó kọ́ mi ní ṣé yóò sọ pé ọkọ̀ lọ́gbọ́n níjẹta. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni fálédè fún. Ó ní téèyàn bá ń bẹ ní kékeré lásọ pé akọ lọ́gbọ́n, ṣùgbọ́n ọmọdé tí ń kọ́ ẹ̀kọ́ látara àgbàlagbà kì í ṣe pé ọmọdé yẹn ń kọ́ àgbàlagbà lọ́gbọ́n, ń kọ́ lédè ni. Èdè láparọ́ mọ́, ní sọ pé à ń kọ́ lọ́gbọ́n. Adáfóònìsà lọ́sẹ̀ mọ̀gbò níjọ́ tó lòun fẹ́ lọ rè kọ́ Ọ̀rúnmìlà lọ́gbọ́n. Ó ní Ọ̀rúnmìlà aráyé ọmọ sọ pé òun ni akéré finú sọgbọ́n. Ọgbọ́n èwo ṣe bírú àwa yìí jùlọ tó bá jẹ́ pé lọ́jọ́ orí àti ipò òsàálà ọ̀sẹ̀rẹ̀ mọ̀gbò ikú ike ọ̀rọ̀ adábàjẹ̀gbẹ́ asámaníkẹ́ agbára ó ju Ọ̀rúnmìlà lọ. Akẹ́yìndé gbẹ̀gbọ́n l'Ọ̀rúnmìlà jẹ́. Ọwọ́ agbéra ọlọ́fẹ́ lòun fẹ́ lórí kọ́ Ọ̀rúnmìlà lọ́gbọ́n. Ọwọ́ adélé Ọ̀rúnmìlà kọ̀ bọ́ Ọ̀rúnmìlà ńlé. Ọwọ́ abá amósùn ọmọ rẹ̀. Amósùn yẹn ó dàbí lágúnjú báyìí. Káre o bàbá rẹ̀ ńkọ́? Ó ní bàbá àwọn ò sí nílé. Níbo ni bàbá rẹ̀ lọ? Ó ní bàbá àwọn. Ó ní ọmọ ìrìsẹ́lẹ̀ wọ́n ń sòmùsẹ́. Ìjẹ́ nínú oṣù tuntun tá a la tó mú yìí tá a sọ pé ẹ̀kan la máa lò nílé ayé yìí ṣé kìí ṣe gbogbo apáta la ń rí sẹ́ńlẹ̀ tá à ń ṣe ta ló rí sẹ́ńlẹ̀ tó ń sòmùsẹ́? Òsàlọ́ ọmọtúmọ̀ rẹ̀ ó tún padà lọ. Ó tún dé lọ́jọ́ kejì ó ní bàbá rẹ̀ ń kọ́ mo fẹ́ kọ́ bàbá rẹ̀ lọ́gbọ́n ni ọmọ ló tún bá. Ó ní bàbá àwọn ò sí nílé. Ó ní bo ni bàbá rẹ̀ lọ. Ó ní bàbá àwọn pé wọ́n lọ rèé tán ọ̀ràn tí wọ́n dà lọ́dún 3 lénìí. Kì í dáràn. Ìwọ̀n lọ tán lẹ̀. Irú ọ̀ràn wo lèèyàn máa ń lọ rèé tán lẹ̀ kó tó di pé èèyàn ọ̀dà. Ó tún dìgbà kẹta ó gbé wẹ̀yìn ní sọ̀rọ̀. Ó gbé lọ́wọ́ ọ̀tún ìwòrì lọ́wọ́ òsì. Ó tún dé ó ní bàbá rẹ̀ ń kọ́.
ó ní bàbá àwọn ọmọ tó sílé. Ó ní níbo ni bàbá rẹ̀ tún lọ. Ó ní wọ́n lọ fìpìlẹ̀ lélẹ̀ láti ibi tí wọ́n ti ń kọ́lé látòkè wálẹ̀. Ṣebí láti ilẹ̀ láti ń kọ́lé lọ sí ilé wo wá là kọ́ tá a máa ń kọ́ láti òkè wá sísàlẹ̀. Ó tún dijọ́ kẹrin ó tún dé. Ó tún ní bàbá rẹ̀ ń kọ́. Ó ní bàbá àwọn ò sí nílé. Ó ní bàbá tiẹ̀ bá bàbá. Ṣé bọ́ yẹ ká bá ìyá rẹ̀ ń kọ́. Ó ní ìyá mi mà lọ sọ́jọ́ Èjìgbò níbi tí wọ́n gbé ń ṣòwò àìpé. Ìyá rẹ̀ sọ́jọ́ Èjìgbò níbi tí wọ́n gbé ń ṣòwò lòsàlábá ní ọ̀rẹ́ mi níbi mo jù ọ́ lọ làgbàlagbà tí máa ń ṣẹ́gun ọmọdé ṣùgbọ́n látorí amósùn ìní tí ń jẹ́ kágbàlagbà ọmọ bọ́mọdé sọ̀rẹ́ ti ṣẹlẹ̀. Ó ń lẹ àpẹẹrẹ àkọ́kọ́ kágbàlagbà ó dàgbà kó ti hewu lórí kó wá rọmọ ọdún 10 kó máa lọ sọ́dọ̀ àwọn obìnrin kó máa sọ pé ọ̀rẹ́ mi o ìwọ ni mo wá kí. Àbí ṣé kìí ṣẹlẹ̀ ní? Ìṣẹ̀lẹ̀ nú ayé. Ẹ máa rágbàlagbà tí ọmọ sọ pé ọmọdé lọ̀rẹ́ òun. Mo rántí ọmọ kan nígbà tó wà ní kékeré ọmọ yẹn ń jẹ́ ó ń jẹ́ Tèmiládé ọmọ yẹn ó ń jẹ́ Tèmiládé èmi ń jẹ́ Adégbòyè. Ó wá dijọ́ kan mo wá ń rékọjá lọ lọ́mọ bá ní báwo lẹ ṣe ń bá mi jókòó. Mo ní mo bọ́ jókòó bíi tìbò. Ó ní ṣe bí Tèmiládé mo ní ṣe bí Èmiládé Gbòyè. Ó ní ta ló jura wọn lọ́nà méjèèjì. Mo ní kí lorúkọ tiẹ̀. Ó ní tèmi ni Adé. Mo ní ìgbà tí wọ́n ládé só ojóye ni. Àbí ọmọdé ni o. Ó ní tòun ni Adé. Mo nígbà tó yẹ pé wọ́n ládé só ojóye ni. Mo ní Adé tèmi sì Gbòyè àtàdé àtòyè méjèèjì lọ́gbàpọ̀. Ọ̀rọ̀ yẹn là á máa fi ṣàwàdà tí n bá ti rọ́mọ ẹ tí bá ti lọ sí skul. Tèmiládé á máa fi ra wa ṣe àwàdà. Ọmọ yẹn bá dẹni tí mò ń wá lọ sí ilé. Bóyá ọmọ yẹn wà bí prem 3. Tí n bá ti délé wọn ń sọ fún ìyá wọn màá ní mo wá kí ọ̀rẹ́ mi ni o. Ìyẹn náà sọ pé kí ni kí mi ṣe lálejò báyìí ẹ̀sẹ̀ bọ́mọdé ó ti ṣe. Èmi náà ní nítorí bá ń lọ́ fi ṣe mí lálejò. Ìyá rẹ̀ àti bàbá wọ́n sàmọ̀ fi mí rẹ́rìn pé ṣé wàá lọ wá dé báyìí. Màá mọ̀ sọ fún wọn pé lọ fún mi ní gààrí. Òbí òyìn ọ̀sán lè búyàn sí gààrí pé èèyàn bu gààrí fún yàn. Ìgbà máa ṣe bọ́ bá bu gààrí jáde èmi náà ìwà fún ló máa ní lọ rẹ̀ pàtí ṣúgà ń sì jókòó ń sì máa mú. Tí n bá ti wá dénú ilé wọn wọ́n ti mọ̀ pé ń wá èèyàn méjì wá ọmọ yẹn ni mo wá Tèmiládé. Títí dèní ọlá apẹ́mi rẹ̀ pa àjọ sọ̀rẹ́ rí àárín wọn bàjẹ́. Tí bá rẹ́rìn sí mi ọmọ tí rẹ́rìn sí pé bàbá tí wọ́n wá mi wá níjọ́ wọn lẹ́yìn wọn sọ pé Tèmiládé Adégbòyè ìgbà lọ́tún lósì. Ìní pé àgbàlagbà máa bọ́mọdé sọ̀rẹ́ ọmọdé náà sì máa bá àgbà sọ̀rẹ́ torí pé nínú ayé gbogbo tí ó bá ti fún ọ ní dùnnú tí ó bá ti mú dùnnú bá ọ tó jẹ́ pé yóò fi ẹ̀mí rẹ balẹ̀ ìní ọmọ ṣe. Arákùnrin ọ̀rẹ́ wa kan ó fẹ́ obìnrin. Arábìnrin wa jẹ́ni tí ò lẹ́sẹ̀ tá ń pè láàrọ̀. Ìgbà yẹn àwa ń bu pé ọ̀rẹ́ wa bẹ́ẹ̀ yẹn ṣe pọ̀ tó láyé ọ̀wà rẹ̀ lòmíì fẹ́ ju ẹni tẹ́sẹ̀ nínú lọ́tọ́ járọ. Lọ́ba di pé bá ń bá àwọn ọ̀rẹ́ wa jà pé ó ní tí ń fóun nídùn láyé òun torí pé bẹ́ẹ̀ yẹn bá báyàwó òun sọ̀rọ̀ òun lè bẹ́ orí ẹ̀. So ẹni tí wọn ò ní bá sọ̀rọ̀ tí ò ní fa wàhálà tí ò ní fa ìjàngbọ̀n ó ní lòun fẹ́ tòun. Mo wá bá àwọn ọ̀rẹ́ mo ní ẹ má jà bú lágbájá o nítọ́ tẹ lọ́rùn ló ṣe o. Ó wá dijọ́ tí bàbá ìyàwó kú ìlú yẹn ò jìnnà sí wa fẹ́ dákọ ni la bá gbéra àwa àna adébẹ̀ ẹ sì mọ̀ níjọ́hun àwọn eléré fújì jẹ̀ máa ń kọrin gbogbo ètò ọmọ tò náà ni nẹ́bà ní ijó kan ijó ìyàwó ọ̀rẹ́ wa
tí sọmọ lóòkù eriwo ya wọ́n níjó kanjó ìyàwó ọ̀rẹ́ wa lọ́ba àwa náà ṣiṣẹ́ bíi náírà márùn kan so ṣé kìí ṣe wàsówàsó là ń gbà náà níbo láti ní múrí márùn gan àti ṣe bíi mẹ́wàá kan lọ́wọ́ bí èèyàn bá ti ná márùn gan olórin ó kíyàn kọjá torí ọjọ́ ti pẹ́ díẹ̀ ṣe rí ńgbà tí ìyàwó wa bí ṣe ń rìn bọ̀ là ń pa ojú ẹsẹ̀ rẹ̀ rẹ́ eriwo yà à ń sọ pé tí ọba fún ọ ní dùnnú ẹnìkan mọ̀ sí alọ́lé àná ni ọjà rọ fine èèyàn ni ọlọ́run ló dá bóun ṣe yà ń tiẹ̀ nu ẹni òrìṣà ni yes ẹni òrìṣà dá ni Ọ̀rúnmìlà ò dínà rẹ̀ Ifá ní ọ̀dá ó lè jẹ́ pọ́mọ tí ó tinú ẹ̀ jáde kó jẹ́ pé ní ó dìbò ní ó control gbogbo ayé ìyàwó rẹ̀ wọ́n rìn jáde à ń pojú ẹsẹ̀ rẹ̀ lẹ́sẹ̀ pé yọmọ fìdí wọ́ ni ó wá dójú agbo olórin bẹ̀rẹ̀ ijó sì ń bẹ lẹ́sẹ̀ arọ o ẹni ṣàìbò àwọn ìyá gan tó sẹ́rì pé wọ́n máa ń jó ṣé nígbà tí ijó tó bọ́ sára èjìká sì ni ijó arọ máa pọ̀ sí láyé ló ń ṣe báyìí wẹ́rẹ́wẹ́rẹ́ ìtọ́sẹ̀lẹ̀ mo fẹ́ sọ yìí o ṣé nígbà tí ijó wọra tán tí ọkọ ìyàwó tó bẹ̀rẹ̀ tí nǹkan rẹ̀ báyìí ni ọkọ ní láti bá ìyàwó ẹ̀ kó bá dọ́gba láti ìgbà yẹn ni mo ti mọ̀ pé gbogbo ń téèyàn bá sọ pé kíní ní fún òun láyọ̀ ṣé n ti fún ọ láyọ̀ nu ọlọ́ọ̀dẹ báyọ̀ rẹ jẹ́ èèyàn gba ìjọ alọ́mẹ̀jọ náà àwọn ẹlẹ́sẹ̀ kódà àwọn tó lẹ́sẹ̀ tí wọ́n tó ń lọ́kadà nínú ọmọ lóòkú wọn ò gba ìtò ọ̀tọ́rọ̀ gangan padà jáde pé bẹ́ẹ̀ ni wà lọ́ọ̀sẹ̀ ládùúgbò àwọn báyìí ẹni pé gbogbo tí ó bá fún ọ láyọ̀ ẹnìkan ọmọ sí bàbá àgbàlagbà tí bá ń sọ pé ọmọdé lọ̀rẹ́ ẹ̀hún kì í ṣe pórí ẹ̀ ò pé ọmọ tí ń ṣe ọmọ tí ń sọ alámi nínú rúmọlẹ̀ ọmọ Ọ̀rúnmìlà yìí lẹ́yìn tí Sámósùn ó ní nígbà tí mo débí níjẹrin ó ní tó sọ ni pé bàbá rẹ̀ rí sẹ́lẹ̀ ńlọ rẹ̀ ṣe onírúurú kí là ń ṣe téèyàn fi ń ṣe òmùsẹ́ olómùsẹ́ ni pé bí bàbá àwọn ṣe gbọ́fá tó tọ́mọ ògùn tó tọ́mọ ewé tó tọ́mọ egbò tó jẹ́ pé gbogbo àwọn ènìyàn wa máa ń bá bàbá àwọn ó ní bàbá àwọn wá fi sẹ́lẹ̀ wọ́n wá ń bẹ nídìí ayò ọlọ́pọ́n èló ni wọ́n pè bàbá àwọn nídìí ayò ọlọ́pọ́n béèyàn bá sì lọ sídìí ayò ọlọ́pọ́n ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ síra wọn ẹni tára rí ọ̀bá ṣàwàdà kò lè dédìí ayò ọlọ́pọ́n o ò rí bí ṣe ń tayò wọ́n pa mo ṣe pàyà rẹ̀ lánàá wọ́n rántí pé ẹ̀gbọ́n rẹ̀ lánàá ńgbà tá à ń tayò ìyá ẹ̀ ló gbélẹ̀ ayò yìí náà ni mọ́ta ni mo gbàyà rẹ̀ ẹ ti rí ọ̀pọ̀lọpọ̀ àwàdà ọ̀rọ̀ tó ju ẹnu lọ wọ́n máa sọ nídìí eré ayò wọn ò sì ní fi bínú torí pé wọ́n máa péré làwọn ń ṣe. ó ní bàbá àwọn wá fi iṣẹ́ yẹn lẹ̀ wọ́n wá ń lọ rèé tayò èló ni wọ́n pín wọn níbẹ̀. òṣàlá ni ṣé pé gbogbo ẹni tí bá ń ṣeré tí ò mérè wá tó lè bíjà irú ẹni bẹ́ẹ̀ lẹni tí ń ṣiṣẹ́ torí iṣẹ́ ńlẹ̀ tí wàá lọ rèé sòmùsẹ́ ǹjẹ́ nínú ayé tèmi àti wo àti gbogbo ẹni tí ń gbọ́ wa tí ń wò wá ṣé kìí ṣe pé à ń ríṣẹ́ ńlẹ̀ àwa ń sòmùsẹ́ a sì la fẹ́ jẹ́ pàtàkì láyé ọdún eléyìí ń sì tún lọ wẹ́rẹ́ a tún bọ́ sínú àkàsọ̀ kejì sátidé àkọ́kọ́ rèé nínú oṣù kejì ọdún 2025 tó bá jẹ́ pọ̀ bá ń bẹ inú ẹni tí ń sòmùsẹ́ lọ rèé ṣàtúnṣe. ẹlẹ́ẹ̀kejì ó ní nígbà tí mo débí ó lọ ní bàbá ẹ lọ rèé tán ọ̀ràn tí ó dá lọ́dún mẹ́ta lénìí ó ní ọ̀ràn wo ni bàbá rẹ ò tí ì dá tí wọ́n lọ rèé tán lẹ̀
ó ní ṣe tí mo ń sọ wáyé yín ni, ó ní ṣe bí níjẹta yẹn bàbá mi ni wọ́n lọ sílé àna wọn, ẹ̀gbọ́n mi ńlọ fẹ́bìnrin, wọ́n wá lọ rèé ṣe ọ̀wẹ̀ torí pé nígbà wáṣẹ̀ láyé ọjọ́ gbéyàn bá fẹ́bìnrin ọ̀wẹ̀ lèèyàn máa lọ rèé ṣe. ìgbà táyé ọ̀sọ̀wẹ̀ mọ́ ìní tí ń jẹ́ owó orí bẹ̀rẹ̀. bàbá wa rẹ̀ èèyàn tí wọ́n fẹ́ mọ rẹ̀ tó bá ní mo dáwó orí padà, orí ẹni bẹ́ẹ̀ ni ò pé. ṣé owó orí tí wọ́n fún ọ ṣé ń lówó opó bímọ, ṣé ń lówó opó ọtọ́mọ, ṣé ń lówó opó ọmọ dàgbà, ṣé ń lówó opó, ṣùgbọ́n à ń fi mọ rírì ọmọ tí wọ́n fẹ́ lọ́dún ẹni ni. eléyìí ni ó máa ṣe òdiwọ̀n pé lágbájá fẹ́ lágbájá ní tòótọ́. nǹkan burúkú ni kí wọ́n máa fún wa lówó orí ká máa sọ pé à ń dá padà, kò dá. àwọn bàbá wa níjọ́hun bẹ́yàn bá fẹ́bìnrin nílé tẹ́ ti fẹ́bìnrin yẹn ọ̀wẹ̀lẹ́ lọ rèé ṣe kí lọ́wẹ̀ ọ̀hún. ẹ kóra yín papọ̀, àwọn géńdé tó bá tọkùnrin wọ́n lọ fún yín lẹ̀, ẹ̀yin lẹ́sàn lẹ̀ yẹn, ẹ̀yin lẹ́ẹ̀kọ́. nígbà tẹ́ ẹ bá kọ́ tán ẹ̀yin lẹ́ẹ̀gbìn. èrè tí wọ́n bá rí nínú oko làwọn tí ń jẹ́ lé ìyàwó ọ̀nà tí wọ́n fi gbàlejò tí ń jẹ́ ìdílé ọkọ. báwọn ọkọ bá wá múra dé tó bá tiẹ̀ fẹ́ kù díẹ̀ káàtó, ilé ìyàwó ni ó gbé láti má jẹ́ kójú ó ti ọkọ ọmọ wọn. so tí wọ́n bá sọ pé owó kójú ọmọ ti ọkọ ni lọ́jọ́ ẹ̀yẹ rẹ̀. àwa ń dọ́gbọ́n ṣe nísìn aládàáwó orí padà, ṣùgbọ́n ọkọ ní ọ̀rà màálù fún ẹ o. ẹ gbọ́ ọ̀tọ̀ ọmọ rẹ̀ ṣùgbọ́n gba màálù. àndáwó orí padà àgbà pẹ̀lú bọ̀ méjì àti ráìsì kan. àtúnláwọn kan bẹ̀ tí wọ́n gbòyàn fún lọ́tọ̀. ọkọ ló kó ìwọ ẹ̀ dá padà o, wọ́n wá mú 10,000 eléyìí tí ọmọ jí àṣẹ torí pé iṣu ni ẹran ni gbogbo ohun tó gbé fún ìdílé ìyàwó rẹ̀ o ò ní fi yan gàn fàyè pé mi mo ra aṣọ fún hàn. ṣùgbọ́n lójú ayé ó mú owó sínú àpò òwe láti sọ pé owó yìí ni mo san lórí owó ìyàwó mi. ẹ wàá máa dá padà lójú ayé, ṣùgbọ́n ètò yẹn dá padà kẹ́ ẹ lọ rè kó fún wọn. wọn tọ́ máa mi ó ò lè ta màálù tó gbà ńkọ́ èyí kò jówó ọmọ lọ. alámi nínú rúmọlẹ̀ ó níbẹ̀ ni bàbá àwọn lọ. ó ní wọ́n dá ọjọ́ páwọn ọ̀fẹ́ obìnrin ní ọdún 3 lénìí. ṣé wọ́n mọ̀ bọ́yọ́ ọmọ táwọn dá páwọn ọ̀fẹ́ lọ́dún 3, ṣé wọ́n mọ̀ bọ́yá yọ́ ọdún 3. wọ́n á lọ sọ̀wẹ́ rẹ̀ lẹ̀. ọmọ yìí o èmi ní ń fẹ́ àjiyàn. àwọn anì tó bá dọdún 10 lónìí ká wá máa ya, ta ló lè fọ́ pa ẹ̀pọ̀ mọ́ dọdún 10. ìyẹn ni bàbá lọ rèé ṣe. ó nígbà tó dijú ẹlẹ́ẹ̀kẹta tí mo wá síbi ń tọ́ sọ ní pé bàbá ẹ̀ lọ́ọ́ fi pìlẹ̀ lélẹ̀ láti bí jẹ́ ti ń kọ́ láti òkè wálẹ̀. ilé wo ni wọ́n máa ń kọ́ láti òkè wá sílẹ̀? ṣebí láti ilẹ̀ láti máa ń kọ́lé lọ sí òkè. àmọ́ sọ pé bàbá sẹ́wàá mọ̀ súnmọ́ eléyìí ni ṣé bẹ́ẹ̀ nìkan ló kú ládùúgbò àwọn ni bàbá àwọn wá lọ rèé pẹ̀lú wọn láti lọ rèé gbẹ́ sàárè. bẹ́ẹ̀ bá sì rántí béèyàn bá ń gbẹ́ sàárè àtòkè ni wọ́n ti bẹ̀rẹ̀ foundation, wọ́n mọ dírẹ̀sì tí ó fi délẹ̀, wọ́n wàá parí ẹ̀ síbi àti pánsá àti páànù sókọ kan náà kọ́. ẹ pàtẹ́wọ́ fọ́rùn mi là. ará mi nínú rúmọlẹ̀, ìyẹn lọ́jọ́ ilé ẹlẹ́ẹ̀kejì téèyàn máa kọ́ láyé. béèyàn bá gbìyànjú tó bá kọ́ láti máa kọ́ láti òkè láti ilẹ̀ lọ sókè, èèyàn máa tún bẹ́ẹ̀ lọ́n kó tó kọ́lé tí wọ́n máa kọ́ láti òkè wá sílẹ̀ ni. tó o bá kọ́lé láti ilẹ̀ lọ sókè kò sí àrídájú odijọ́ tó o bá tó kú tí wọ́n bá tó sin ọ́ láàtò mọ̀ pé wọ́n tó kọ́lé tèyí náà fún ọ. àbẹ́ni ó gbọ́dọ̀ lẹ́ni tó jóná ńkọ́, ẹni tí wọn ò tiẹ̀ rárá ńkọ́, ẹni tí bàálù jára tókè tó já ńkọ́ tí wọ́n bí tó já sí, níbo ni wọ́n fẹ́, níbo lójú orí eléyìí wà, sówó ni ò ní ni àbí ọ̀sàgbára. ará mi nínú rúmọlẹ̀, eléyìí sì kẹta ọ̀rọ̀. ó nígbà tó tún dijú ẹlẹ́ẹ̀kẹrin lénìí tí mo débí, ó lóun ní bàbá rẹ̀ pé ó lọ sọ́jà Èjìgbò níbi tí wọ́n gbé ń sọ ìyá ọlọ́lọ́ sọ́jà Èjìgbò níbi tí wọ́n gbé ń sòwò. onírú òwò wo lèèyàn mọ́ tó ń ṣe tí kì í pé èèyàn. ọmọ bá tún tẹ́wọ́ pẹ̀, bàbá ṣe bí ìyá àwọn lọ sọ́jà Èjìgbò lọ́lọ́rìí bá wọn gbòwó ẹ̀ran. àwọn wo ló lówó ẹ̀ran? àwọn olófì.
kíní tó nígun mẹ́rin báyìí tí wọ́n máa yí pokolo tí wọ́n máa wé bá a ṣe dúró yìí. Olófìwo la lè tọ́ka pé mọ́mọ́ ẹnìkan tó lówó tó jẹ́ pé sí òfì ló ṣe tó fi là tá lẹ́ni ẹ̀. Ṣé ń bẹ níjọ́ tá a ti gbọ́njú. Ìtí fọ́ sọ lórí ẹni tí ń sọ pàápàá jùlọ lórí olófì ó láṣìírí wọn máa bò ní wọn ò ní lówó lọ́wọ́. Òfì ń hùn kì í wọ́pọ̀ tẹ́ bá rí ẹni tí ó ṣiṣẹ́ òfì wọ́n máa padà fi sẹ́yìn ẹ̀ lẹ̀ ni ṣé bá sọ tó gba yìí ni ṣùgbọ́n ti légùn nú. Tẹ́ bá bí alẹ́ ìpàṣẹ wo la fẹ́ bá ní ìṣàwọn sọ pé òfì o aṣọ ìbílẹ̀ wa ni kíní kan aṣọ ìbílẹ̀ wa ni ẹni tó bá ń ṣiṣẹ́ rẹ̀ àṣírí rí ọmọ bò ṣùgbọ́n kò ní sínú ẹni tí wọ́n máa kàpọ̀ lówó ni àfi tó bá filẹ̀ lókù. Ó ní tó bí o a máa sọ fúnra wa lọ́jọ́ iwájú gẹ́gẹ́ bí Ọ̀rúnmìlà bó ṣe fi yé wa. Ajíroko, ajínájà, ajísàgbẹ̀, ajíroko, ajínájà àti olófìdé àtẹ̀ntọ́jẹ́ babaláwo. Nínú àwọn ìrìn àjò tí ìrìn àjò tó ti wáyé nu a máa sọ fúnra wọn gbà táyé ẹ̀kọ́ bá kan. Ó ní bẹ́ẹ̀ nìyá àwọn lọ ọwọ́ lọ sọ́dọ̀ olófì ó ní kó máa san sálárì òun pé tóun bá ń bá yí òfin pé òun ò fi lè máa fún ní sálárì. Ẹ dákun ẹni tí ń ṣiṣẹ́ tí ò lè kọ́lé ńbẹ̀ ẹni tí ń ṣiṣẹ́ tí ò lè rọkọ̀ ńbẹ̀ tá a bá wá lọ sọ́dọ̀ rú ẹni bẹ́ẹ̀ pé kó máa san sálárì wa èló gangan ni ó máa fún wa. Ṣé òun ń pèyàn àbí ò pèyàn? Ọwọ́ dàbí iṣẹ́ tó jẹ́ pé láyé òde òní àwa arábìnrin tó gbé kókó kalẹ̀ báyìí nínú rọ́bà ṣé báàfù lápẹ́ àbí ó ti ṣe tán ọwọ́ gbé lérí báyìí kó fẹ́ kiri kókó lọ ẹnìkan wá ní ìyá alágbájá ẹ jẹ́ ń bá yín kiri kókó yìí lọ tí n bá sì bá yín tà tán ẹ sì fún mi ní iye tó bá máa kan èmi ń bẹ̀ èló ló ní kókó ọ̀tá kókó tí ó fi wá yọ iye ẹni tọ́lọ rèé ta kókó yẹn tí ó sọ pé sálárì tiẹ̀ tàbí owó sí ojúmọ́ rẹ tí mo fún ọ rèé kókó gan tó bá kún goro èló lè yàn ta. Ará mi nínú rúmọlẹ̀ ẹni pé kò síbi táyì tí kọ́gbọ́n ẹjẹ́ àfosù yìí kọ́gbọ́n àti wọ́ àtẹ́mí ẹjẹ́ àfi oṣù yìí ká fi kọ́gbọ́n torí pé a lórí ọ̀fẹ́ láti jẹ́ kó bá wa láyé oṣù tó ní ọjọ́ mẹ́rin so bá a ti ń sọ̀rọ̀ nísìn inú oṣù táwa yìí sátidé mẹ́rin ní láti inú oṣù yìí ìnìjà kọ̀ọ̀kan mẹ́ a sì ń lọ sí 28 ẹni pé k'Olódùmarè kó ràn wá lọ́wọ́ nínú oṣù yìí Olódùmarè yóò wọlá pé a lórí ọ̀fẹ́ láti ṣe sábàbí oṣù náà láyé gbogbo ẹni tó bá lóun ọ̀gànù aburú sí wa àwọn laburú ọmọ ṣe. Ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ káfí máa lọ rèé ganu pé lágbájá ṣàánú mi lágbájá fún mi lóúnjẹ lágbájá jásìrí mi ó bo ní ti láburú kò ní tọ́ sí tèmi àtiwọ́. Oṣù eléyìí yóò gbé wá àárí ná àárí lò àárí jẹ àárí mu àátẹ̀gbẹ́ kò ní kù díẹ̀ káàtó ọláfàgún ọláfàjọ́ àfàkálẹ̀ ní tòòṣà orí ìwọ ló ṣeré fọ́ba ògbè yọnu lọ́wọ́ rẹ ní kọ́kọ́rọ́ ọlá tèmi wà orí mi kọ́ kẹ́mi orí mi kọ́ gẹ̀mí orí mi kọ́ gbé mi nínú kásán ìní mo ti mọ́bi tèmi wá orí mi jẹ́ kí ilé ayé ọ̀sán mi jẹ́ kí ilé bàbá mi ọ̀sán mi jẹ́ kí ilé ìyá mi ọ̀sán mi jẹ́ kó di ayé ọ̀sán mi jẹ́ kó sùn yí ọ̀sán mi nínú tòtò ìní mo ti mọ́bi tèmi wá orí mi àpérè jẹ́ kí n tó ẹni wájú
jẹ́ kí n gbọ́n èrò ẹ̀yìn sílẹ̀. Èjìgbórúnkún mi ti dé ní èní. Ọlọ́mọ afẹ́jìwẹ̀. Bí ewúrẹ́ bá dún mẹ́mẹ́. Ọmọ rẹ̀ á ní mú wá. Omi ò áwó nàbò. Wá fìrè lébò mi ò áwó nàbò. Wá fìrè ìṣẹ́gun bò mi ò áwó nàbò. Wá fìrè gbogbo bò mi ò áwó nàbò. Ètí tarẹ́ mọ̀mọ́dé. Áwó nàbò. Olódùmarè yóò fìrè gbogbo yóò fi bu ẹnì kọ̀ọ̀kan wa. Inú wa ó dùn. Yóò rí bá ti ń fẹ́. Àṣẹlàbọ̀rú ẹ̀ làbọ̀ yẹ fáwọn olókùn. Ẹ ṣeun.